Èèyàn lé ìwò lẹ ṣe káàbọ̀ sí Mashola Gist TV ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè nǹkan gist tèmi òun ni pé wọ́n ní kábíyèsí wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ sí kó àwọn frame picture èyí birthday tí Queen Naomi ṣe gbogbo picture náà wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ sí kó wọnú palace wọ́n bẹ̀rẹ̀ sí hang sínú palace lẹ́yọ kọ̀ọ̀kan wọ́n ní ẹkún bẹ́ sílẹ̀ nínú palace láàrin àwọn olórí wọ́n ní àwọn olórí bẹ̀rẹ̀ sí í sunkún ìpè kí ló ṣẹlẹ̀ irú kí lèyí tí picture Queen Naomi kúnnú palace wọ́n ní kò sí ibi tẹ́ ẹ gbà kọjá ní inú palace kábíyèsí wọ́n ní picture Queen Naomi ló kún bẹ́ẹ̀ ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ ká jọ wọnú gist yìí ẹ̀yin náà ẹ rántí ìgbà tí Queen Naomi kúrò nínú palace nǹkan tá a gbọ́ òun ni pé àǹtí Wahé wọ́n ní wọ́n sọ fún kábíyèsí pé kí wọ́n kókó picture Queen Naomi kúrò gbogbo àwọn èyí tí wọ́n hang wọ́n ní kábíyèsí ò mọ nǹkan tó dé tí wọ́n fi lọ kó gbogbo ẹ̀ tó fi lọ kó pamọ́ wọ́n ní kábíyèsí kó gbogbo picture Queen Naomi gbogbo ẹ̀ pátápátá tí wọ́n hang sínú living room wọn àti sitting room ní o àti ibi tó ti ń gbàlejò wọ́n ní gbogbo ẹ̀ ní kábíyèsí lọ kó pamọ́ náà lọ tọ́jú wọ́n ní ṣàdédé ní ọjọ́ kan wọ́n ní bí kábíyèsí ṣe lọ tó lọ kó àwọn picture yẹn jáde nìyẹn tí wọ́n bẹ̀rẹ̀ sí clean ẹ̀ tí wọ́n nù tí wọ́n nù tí wọ́n nù tó ń dust ẹ̀ wọ́n ní bí bàbá wa bí wọ́n ṣe lọ ọ́dà àwọn frame yìí wá láti Italian nìyẹn o Italy wọ́n lọ ọ́dà ẹ̀ wá láti Italy wọ́n ní wọ́n bá bẹ̀rẹ̀ sí frame gbogbo àwọn picture yẹn wọ́n ní wọ́n wá ṣe tó jẹ́ pé the way bí wọ́n ṣe hang ẹ̀ kò sẹ́ni tó lè yọ wọ́n ní kábíyèsí ná owó sí gan tó jẹ́ pé ó wọ inú ògiri bí wọ́n ṣe ṣe gbogbo àwọn picture yẹn nìyẹn ẹ̀yin èèyàn lé èyí ò ní agbára ẹ jẹ́ ká jọ wọnú gist tèmi. Mashola Gist TV ń kí yín Mashola Gist TV ń kí yín adúpẹ́ àtọpẹ́dá Mashola Gist TV ń kí yín Mashola Gist TV ń kí yín ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin lọ́wọ́ obìnrin lọ́wọ́ ọmọdé lọ́wọ́ àgbà lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment tẹ̀ ń like tẹ̀ ń share àdúpẹ́ ní ọwọ́ gbogbo yín Mashola Gist TV ń kí yín ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́ orúkọ mi ni Mashola kò yí padà a máa ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà a ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ̀ máa rí à ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí ẹ kàn sí wa ní Mashola Gist TV ọlọ́run elédùnmarè á bá mi gọ́wọ́ yín sókè o ọlọ́run elédùnmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o òkè òkè ní ọlá yín á máa lọ o ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. ẹ̀yin èèyàn lé wọn ní bí kábíyèsí wọn ní bó ṣe bẹ̀rẹ̀ sí í fi àwọn picture yìí sínú frame nìyẹn tó ń bẹ̀rẹ̀ sí hang ẹ̀ tó ń hang ẹ̀ tó ń hang ẹ̀ wọ́n ní kò sí kọ́nà inú palace wọ́n ní picture Queen Naomi ló wà ń bẹ̀ wọ́n nígbà tí àwọn olórí rí wọ́n ní wọ́n bá bẹ̀rẹ̀ sí sunkún náà bá ń pariwo kí ló dé kí làwọn ṣe tí gbogbo nǹkan ṣe rí báyìí fáwọn ipá wọn ò mọ̀ àwọn ò bá ti má tọrùn bọ́ ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ kí n sọ fún yín ìfẹ́ òtítọ́ ó ṣòro owó o ìfẹ́ òtítọ́ ó ṣòro owó lóòótọ́ kábíyèsí fẹ́ àwọn olórí ni wọ́n fẹ́ wọn bí ọkùnrin ṣe ń fẹ́ obìnrin with traditional marriage ṣùgbọ́n wọ́n ti ń fẹ́ kábíyèsí kó tó di pé kábíyèsí fẹ́ wọn ìgbà tí wọ́n dẹ̀ ń fẹ́ kábíyèsí wọ́n mọ̀ pé kábíyèsí níyàwó wọ́n dẹ̀ mọ̀ pé àwọn làwọn jẹ́ ẹni tó wà láàrin kábíyèsí àti Queen Naomi ńgbà yẹn tí wọ́n fi jà torí kò sí obìnrin tó wà nílé ọkọ tó máa fi ojú rí àlè tó máa gbé wá inú ilé tí ò ní bínú ẹ̀yin èèyàn lé
ìgbà tí wọ́n dẹ̀ wá fẹ́ kábíyèsí nìyẹn tán dolórí. Queen Naomi ò ní nǹkan tó lè ṣe torí ọba ní kábíyèsí. Queen Naomi bínú wọn lọ. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí kábíyèsí ti fẹ́ gbogbo wọn, kábíyèsí ò ní happiness. Nǹkan tó mú kí kábíyèsí máa wá Queen Naomi kiri nìyẹn. Pé àwọn fẹ́ lọ wá ìyàwó àwọn fẹ́ lọ bẹ̀. Nǹkan tí kábíyèsí fi ń bẹ Queen Naomi gbà yẹn ni. Ẹ mọ iye oṣù tí kábíyèsí fi bẹ Queen Naomi kó tó di pé Queen Naomi gbọ́. Kí ló dé tí kábíyèsí fi ń hang picture Queen Naomi sínú? Because ìyàwó wọn ni. Wọ́n ti sọ, wọ́n pa lówe, wọ́n sọ̀rọ̀ lọ́rọ̀, wọ́n sọ bí wọ́n ṣe lè sọ pé kí àwọn olórí kan lọ ra lé, kán múùfù lọ sílé tán rà fún wọn. Ṣùgbọ́n àwọn olórí ò gbọ́ o. Àwọn olórí ò gbà. Wọ́n ní àwọn ò ní kó nu palace. Kábíyèsí lọ ra lé. Wọ́n kó mọ́tò wọn lọ bẹ̀. Wọ́n ní kán máa lọ bẹ̀. Wọ́n gbọ́, wọ́n gbà. Ní ìsìn, kò sí picture anybody nínú àwọn olórí tó wà níbi tí picture Queen Naomi wà. Gbogbo àwọn picture àwọn tẹ́ ẹ máa rí ńbẹ̀ ni àwọn ọmọ kábíyèsí. Kò sí picture ìyàwó kankan tó wà nínú living room kábíyèsí àbí sitting room kábíyèsí àbí yàrá ìgbàlejò. Kò sí. Picture Queen Naomi àtàwọn ọmọ wọn ló wà ńbẹ̀. Àti àwọn ọmọ kábíyèsí. Kí ló dé? Kábíyèsí ti sọ fún yín wípé ìyàwó mi lẹ́ni yìí. Àwọn fẹ́ gba ìyàwó àwọn padà wá sínú palace kẹ́ ẹ kó lọ sí ilé táwọn rà fún yín. Ẹ fẹ́ máa fi orí, ẹ fẹ́ máa fi gbá ara, kẹ́ ẹ máa ṣe competition. Kò dẹ̀ lè work. Kò lè work rárá. So ẹ̀yin èèyàn lé, wọ́n ní bí bàbá wa ṣe ń hang frame àwọn pictures yìí sínú palace nìyẹn o. Wọ́n ní lóríṣiríṣi náà hang. Ẹ̀yin èèyàn lé ẹ jọ̀ọ́. Bí mo ṣe ń sọ, allege ní fídíò yìí o. Gist yìí allege ni o. Nítorí pé nǹkan tá a gbọ́ làwa torchlight sí. Ẹ jẹ́ ká máa dúró dásìkò wa ẹ̀yin obìnrin. Ẹ má jẹ́ ká máa kánjú. Ẹ jẹ́ kí n sọ fún yín ọkùnrin kan fún obìnrin kan ni o. Obìnrin tó bá lọ fẹ́ tó ti níyàwó ńlé, ó yanjú ràn ni. Ó yanjú ràn ni nítorí pé kí ni? Ó lè lọ́kì kí bẹ́ẹ̀ tù lára. Ṣùgbọ́n ó lè lọ́kì kí bẹ́ẹ̀ má tù lára kó jẹ́ pé ó tún máa kẹ́rù ẹ̀ ó máa lọ ni. Ọlọ́run ò dá obìnrin méjì fọkùnrin kan. Ilé ayé náà ti bẹ̀rẹ̀. Ilé ayé. Nítorí nínú Bible a mọ̀ pé Ọlọ́run mú egungun ọkùnrin láti dá obìnrin ni. Kò dẹ̀ mú méjì lára ọkùnrin ẹyọ kan péré ló mú láti fi dá obìnrin. So why tọkùnrin níyàwó méjì? Ilé ayé láti bá. So ẹ̀yin èèyàn lé, ẹ̀kọ́ ńlá ló jẹ́ fún wa. Ẹ jẹ́ ká jọ fẹ́ ẹni tó yẹ pé a lè jọ bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Ká má lọ fẹ́ ẹni tó níyàwó lé. Tó bá jẹ́ pé ọkùnrin yẹn ti marry rí, tó jẹ́ pé widow ni mo understand. Àbí tó bá jẹ́ pé ọkùnrin yẹn ti marry ìyàwó ẹ̀ lọ, mo understand. Ẹ wo Queen Naomi, wọ́n fẹ́ kábíyèsí. Àwọn ìyàwó tán fẹ́ ti lọ now. Wọ́n dẹ̀ fẹ́ wọn, wọ́n marry wọn. Àwọn dẹ̀ wá ní ẹni tí ó jẹ́ pé ó wà nínú palace ńgbà yẹn kò só ìyàwó mi. So ẹ̀yin èèyàn lé, ẹ̀kọ́ ńlá ló jẹ́ fún wa o. Nǹkan tí ó ṣẹlẹ̀ tá a gbọ́ nìyẹn ta ní ká wá torchlight sí. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi o. Etí yín bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi kò ní di o. Ní agbára ọlọ́wọ́ yín kò ní kàn sàlẹ̀ àpò. Òkè òkè ní ọlá yín á máa lọ. Ẹ jọ̀ọ́ bá mi fún fídíò yìí ní thumbs up o. Please share this video, like and subscribe. God bless you all.